wọ̀nyí irọ́ pamọ́ òdodo wọ̀nyí irọ́ pamọ́ òdodo wọ̀nyí irọ́ parẹ́ gbogbo gbáradà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. Akọ wa wọ́n sì fi àyè ilẹ̀ fáwa náà láti wá a lọ ṣáájú. Ojú kan náà táwọn èèyàn gbé wọn tán gbé wa sí ń jọ yìí náà láwàdùn ní. Àìkú mẹ́ òun lọ faru pírọ́blẹ̀mù ti ọ̀rọ̀ alájáde. Ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáde wọ́n kàn ń jáde. Ọjẹ́ gẹ̀rí ibù fọ́pọ̀lọpọ̀ wọn. Torí pé tó kálukú gbé lọ́wọ́ náà ni pé àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin wọ́n fẹnu kò wípé ẹnìkan tiẹ̀ wá panlẹ́rìn. Ọ̀gbọ́ ẹnìkan pamílẹ̀rìn púpọ̀. Ló wí. Ó ní Imam Maliki àwọn Imam Maliki ó sọ ọ̀rọ̀ méjì lórí ẹ̀ ọ̀rọ̀ méjì Maliki sọ lórí ẹ̀. Imam Maliki ó ní haramu ni Imam Maliki ó ní makiruhu ni ó ní Maliki náà lọ sọ méjèèjì pé haramu ni makiruhu ni èwo ni Imam Maliki fẹ́ múnú méjèèjì ṣé Imam Maliki ọ̀nà akọ́dà ara ẹ̀ òun kẹ́yìn náà ni ó ní haramu ni òun kẹ́yìn ó ní makiruhu ni nígbà mọ́ wá gbọ́ mọ́ wá ní ẹlẹ́ẹ̀kejì ó tún wá ní ajá òun rí ẹnìkan tí ajá pa ọmọ èké kan ajá ó bu ọmọ àìwò lówì àwa ó ní ó bu ọmọ èké nìjẹ ọmọ àwọn sì kú ẹnìkan ń gbàdá pé ká máa jẹ ajá mọ́ wá ní kò yí ẹni tí kò yí àfa náà kìí sì ṣe ojú ọ̀nà rẹ̀ ní ojú ọ̀nà mímọ̀ yìí alekewu òun náà alekewu àmójú ọ̀nà akewu tiẹ̀ bóyá bí ọ̀nà à ń gbé àwọn èèyàn à ń gbé àwọn èèyàn wá rí mídíà yẹn fún un lówó ẹgbowó fún un ẹsẹ̀ gbá ó légbò lẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ kán à ń ṣàdúrà ń patí à ń ṣe gbogbo yìí ṣé yìí náà láwa irú èyí láwa wípé yóò tún wá rú fíìdì yìí òun kálukú kàn fẹ́ wọ gbogbo fíìdì náà ni kò ṣeé ṣe bẹ́ẹ̀ so nítorí wọn ní sìn kò yẹ ibi táti máa pé òye ni wípé Imam Maliki kọ́ sọ àwọn Malikiya ni kò mọ̀ yàtọ̀ láàrin alimami kọ́ọ̀lù alimalik wà kọ́ọ̀lù alimalikiya tábà pé nǹkan ní mo ti sọ ń doni àbí nsọ ni. àti sọ́lá ìmọ̀ yẹn gbà wá. tábà ní Malikiya àwọn Malikiya àwọn apá kan. nínú wọn. ó ti bá wọn bá ababadu Malikiya ila taharimihi wa sahaba ba'du al-akhar ila karahiyatihi. àwọn apá kan náà àwọn àjọ Maliki. wọ́n lọ síbi karaha rẹ̀ àwọn kan ní haramu ni àwọn kan ní kìí ṣe Maliki ni wọ́n ń wí àwọn ìjọ àwọn àfa tí ń bẹ lọ́ndà masáàbí Maliki kọ́dà àwọn àfa Nàìjíríà yìí náà lè wà mẹ́ nínú Malikiya. lọ́nà àwọn náà ń lo West Africa. tó Malikiya là wà náà. West Africa ń bí là ń lò. so ọgbọ Malikiya ni àwa náà. ana Malikiya nínú Malikiya mọ wa àwọn Malikiya wọn ni wọn wá pín àwọn náà wọn fi mímọ̀ àwọn ọgbọra wọn yìí àwọn akẹni haramu ni ajá àwọn akẹni makiru ni kò sẹ́ni tí ọgbọ. àgbọ́yé kò sẹ́ni tó rí bí fi rinlẹ̀. tó rí bí fi rinlẹ̀ pé báyìí ni àwọn náà jiyàn náà ni báwọn náà ti ń jiyàn yìí ìtàbá yìí ti pè makiru ó ti bá wọn nǹkan tí ó níjà wá zù ni bọ́ ọ bá ṣe kọ̀sá burúkú kan kọ̀sẹ́sẹ̀ kan bẹ́ẹ̀
lọ́dọ̀ tiwọn àwọn tí wọ́n ní mọ́kìrú àwọn ní àwa la fẹ́ àwa la faramọ́ torí pé wọn ò faramọ́ mọ́ ni kò ní tó láti kí wọn náà má faramọ́ o lè yà wọ́n. tó bá ti pè wọ́. bí àwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin bá wá bẹnu kò lórí nǹkan kan ó tún wo ìmáàmù mi tí ń tọ́ ń fẹ́ ọ̀bá tì ta wọn nídùn ó tún wo ìmáàmù mi àtàtò òfin ní rí má tó fi wá padà wá sọ wọlé yìí pé ajé ń sọ wọlé fún gbogbo ẹ̀ ó ti sọ yìí náà. bẹ́ẹ̀ yẹjú yìí náà. ó ti ọlọ́ọ̀lẹ́ wo kí ni Ibnu Azmi wí kí ni Lesu wí kí ni Awza'i wí kí ni Ibnu Sahabi wí kí ni Sufyanu Sori kí ló sọ. èyí tó bá rí ń bẹ̀ tó bá jọ ń ti ń ṣí ọ́ ó fi dájọ́ lérí èyí tó bá rí násù fún nú Al-Qur'an náà là ń sọ yìí o lórí àwọn ikhtilafat àwọn tí ń jẹ́ furu tí èsè usul iná nìyí tá à ń sọ yìí àmì èyí tó bá já sí wípé a rí násù fún nú Al-Qur'an ọgbọ́ àrí fún látọ̀dọ̀ Ọlọ́run tí ó ní òfin rẹ̀ tí ń jẹ́ ṣáríù torí kò sí ti ń jẹ́ ṣẹ̀ríà Al-Qur'an nìkan náà ní ṣẹ̀ríà. kí mo fi. Al-Qur'an òun nìkan ní ṣẹ̀ríà. táwọn àwọn àhímà òun là ń pè ní fíkíwù ni wọ́n fẹ́ ká understand tí ń ṣẹ̀ríà ń sọ èyí tó bí fíkíwù nù ni. Masha Allah. ọgbọ́ èyí tó bí fíkíwù nù. o ti àwọn fuqaha wọ́n ṣe istinbatu al-ahkam o ti yé báwọn min adillatiha as-sahiha adillatun àlàáfíà wa adillatu sahiha tí ò ní sakọm ọgbọ tí ò ní àrùn kankan tí ò ní kankan huwa kitabullah wọn lọ Al-Qur'an tábà ti kún bí Al-Qur'an ni látẹ̀rí àdìsí ẹ̀ẹ́dẹ́sàlẹ̀ rìn ó ti yé báwọn àmà kan àrùn níbẹ̀ ẹja mi lérí èyí wọn náà bá a ní kan àrùn nù àdìsí báyà bá ní kan àrùn bẹ́ẹ̀ èyí ṣe tí Albani dọ̀ àfà àwọn àdìsù kan inú àdìsí Sahih Bukhari àti Muslim tí ń jẹ́ àwọn àdìsí Abu Hurairah èyí ṣe tí ń dọ̀ àfà rẹ̀ tàǹtó bẹ́ẹ̀ tí ó dọ̀ àfà Al-Qur'an òun náà ni ṣé ọ̀ ń gbọ́ mi nípa ọ̀rọ̀ ẹni tí wọ́n ń sọ tí mo ń wílẹ̀ kan ni wọ́n ń fún wa náà wípé ajá pa ẹnìkan sẹ́mi kọ́ àti ní kọ̀kọ́kọ́ mọ ìyàtọ̀ Málìkì àti Málìkìyà ọ̀hún ni ajá pa ọmọ torí gbájá pa ọmọ ẹ̀yin wọn ní káwọn kan máa jẹ́ ajá tó pọ̀ ọmọ ṣé màálù yẹ pààyàn sẹ́mi pé simple arithmetic ni ọ̀rọ̀ tí o sọ pé ìwọ gan tó sọ̀rọ̀ wọ́n yẹ kó gbẹnu sọ̀hún kọ́ tiẹ̀ má sọ̀ kankan pa ọ̀rọ̀ tó bá di ọ̀rọ̀ ọ̀rú nǹkan yìí wọ́n náà wọ ẹ̀ mọ̀ká torí pé ajá pààyàn ṣé òun ní ẹ̀rí tó mú wá fún mi láti bí tí mo mú lọ́wọ́ dànù láti jù ẹ̀. màálù ti tàyàn parí tó náà kú. agbo nǹkan bẹ́ẹ̀ bí 1997 kọ́hún bàbá kan ti ń sin àgbò báà mi okú wọn má pè báà mi okú ń sin àgbò ní ń fún ọfẹ máa fi ọwọ́ tú èrì ètùtù tí ń fún àgbò yẹ làgbóta lọ́tàdí àgbòrò kan fẹ́ bá wọn jà ní torí bàbá bẹ̀rẹ̀ báyìí tó àgbo ìtàdé bàbá ọmọ káwọn èèyàn tó pé hẹ́ẹ̀ bàbá àgbo ti fún bàbá pa bàbá ti kúlẹ̀ kan náà bẹ́ẹ̀ ó ṣe wọn láwọn àwọn ní àwọn ọkọ ní ẹnìkan ní ẹ má pa àkọsẹ̀kọ lẹ́sẹ̀ ebi inú àwọn bàbá yìí mú lọ wá kọjẹ bí kú wọ́n sọ àwọn afa yìí ńgbà àwọn afa ń jọ ńgbà gbára ọ̀dà àgbò tó pa olówó rẹ̀ kí ni kọ́díyà rẹ̀. kí ni ìdájọ́ àgbò olówó rẹ̀. tòótọ́ yẹn wọ́n wá dájọ́ fún. kí ni ìdájọ́ rẹ̀. wọ́n bá lè gbé bá àfa ọlọ́ba sábà fa àfa wa ni kò sí wàhálà kí ni ẹ má lù pa ẹ má lù lùkulù. ó ti wà òun náà ni ẹ pa kẹ́ ẹ ṣe sàrà bàbá tó ní tọ́pa orúkọ ẹ wò dájọ́ náà gbé dájọ́ o làmúyàrá tó fi yìí náà sùn kò ní náà sí àmọ́ wọn kàn rò lérí ni pé èyí tẹ̀tún wá fi lù ú pa tí ó tún wá kúkú jífà ó ti yẹ báwọn ẹbí ṣe sàárà àjọ kẹjọ bàbá tọ́pa so egbò yìí ń ọ̀rọ̀ tí ò mú làákàyè wá iná lọ́rọ̀ eléyìí ń sọ wá rí ọ̀rọ̀ tí kí là ń kókọ rẹ̀. ẹṣin jíjẹ tí wọ́n ní kò sínú
wọn lọ wà nù àwọn muharramat haramat. ẹ̀sìn ò sí nù muharramat ó ti bá wọn pẹ̀lú ẹ̀rí méjì léyìí tí mo rí gbé ẹsẹ̀ lé ọgbọ́n èsì nígbẹ́sẹ̀ fún mẹ́ ọ̀ǹtì tí bá rí míì tí ó dáa jù yín lọ nítorí kásẹ̀ fún mẹ́. àmọ́ láyé rí. ní kásẹ̀ fún mẹ́. kọ́sìm. násù alákọ̀ọ́kọ́ èyí tí wọ́n mú wá lórí ẹ̀ tó fi já sí wípé nígbà tí wọ́n ń bẹ ní ogun Khaybara tá ànábì kọ̀ fún wa wípé ànábì ní kún ọ jẹ ẹṣin pẹ̀lú àdìsí tí Jábìrù gbà wá tí ó sọ wípé zabahana ó ti bá fi Khaybara alkhayla walbigala walhamira ó là pa nǹkan mẹ́ta ní ogun Khaybara tá ànábì náà mẹ́mẹ́ àwọn pa alkhayla àwọn pẹ̀sìn àwọn du bigal ibaka àwọn sì du hamir àwọn du kẹ́tẹ́kẹ́tẹ́ ayi bẹ kọ fadahana rasulu sallallahu alayhi wa sallam an akilil bigali walhamir anabi ni hamiru àti bigalu tẹ ibaka àti kẹ́tẹ́kẹ́tẹ́ ń gbọ́dọ̀ jẹ walamu yanhana anil khayl anabi ó sì kọ̀ fún wa pé a máa jẹ ẹṣin wọn wá ní torí pé làlúrí mánìdì tó rọ gíra bá gé wà láhádì torí pé wà lógun tí wọn ò ń jẹjẹ mọ́ òun lọ́fà tí wọ́n fi pa á torí pé wọ́n á rí bẹ́ẹ̀ ni pé wọ́n pa á nì tá ànábì òfin kọ̀ fún wa pé kí wọ́n má jẹ ẹṣin wọn tí wọ́n wà ní mánìdì tó rọ gíra bá gé torí wípé wọn ò rí tí wọ́n jẹ mọ́ tálùkùrá ni sọ kébé yẹn wọ́n bá ti rí tí wọ́n jẹ mọ́ níta àṣẹlẹ̀ wọn náà di ẹ̀tọ́ èyí ni wọ́n fi ná wọ́n láti fi ná kídù hadisi ti Jabir àtúwárí hadisi mi tọ́jẹ́ ti Asma'u bintu Abi Bakr hadisi Asma'u kọ́ ni ó ní ogun Khaybara ti Jabiru ni ti Asma'u ọmọ Abubakiri òun ní naharna alkhayla fil Madina ó ní Madina làwọn ti pa bi adu Rasulillah fa akalna ó ní Madina làwọn ti pa ó ní kì í ṣe ẹ̀wọ̀n òun ò tiẹ̀ ṣe Khaybara àwọn ológun Madina gan pa ti Khaybara lọ́tọ̀ kani làlúrí nìyẹn ti Madina yẹn ṣe làlúrí torí Madina wọn ti pa ẹ̀sìn náà wọn sì pa abẹ wọn sì jẹ bẹ Ànábì ó sì wí nǹkankan sallallahu alaihi wasallam yìí ń ní ẹ̀rí tá a fi mọ̀ wípé ẹ̀sìn kìí ṣe haram gbọ́ àgbọ́yé ó ti kílíà kìí ṣe kíni kìí ṣe haram wa ma dhalika àwọn tí wọ́n bá wá ní ẹ̀sìn haramu ni kí ni wọ́n gbẹ́sẹ̀ lé ẹyọ kan péré náà wọ́n gbẹ́sẹ̀ lé òun ní ọ̀dọ̀ àwọn lọ sí ọ̀dọ̀ Imam Maliki òun lọ sọ wípé haramu lẹ̀sìn lọ́dọ̀ tòun amma ulama'u sahaba wa tabi'in àwọn àfa sàábé ó ti yé báwọn zahabu ila ibahati àwọn ló tọ́ ó dẹ̀ tọ́ wọ́n ní mo bá wù ni torí àdìsí tá a wí yìí náà nígbà tá ànábì ò ti wí nǹkan kan ni ọdẹ tó fáwọn nù ni àwọn gbẹ́sẹ̀ lé àdìsí èyí ni Imam Maliki ní tòun ta àdìsí tóun rí ọ̀hún náà lọ́dọ̀ tòun olóhùn ọgbà olóhùn ọ̀farama ẹ̀sìn jíjẹ sábà pé ọ̀rọ̀ ti di méjì nù àwọn náà wà ní ala ahadi kawulẹ̀ èdè méjèèjì èyí tó bá wù ọ́ ni wọ́n wà mú làwọn tí ń jẹ ẹ̀sìn láàfin lè sọ fáwọn pé haramu ni wọ́n ń jẹ torí wọ́n ní ń gbẹ́sẹ̀ lé a sì gbọ́dọ̀ sọ fáwọn tí èjì ẹsìn pé ẹ máa jẹ o torí àmọ́ Málìkì ní òun ọ̀farama lọ́dọ̀ ti tòun a fi lè sọ fáwọn tí ń jẹ sí ń lu wọn wípé wọn wọ̀ náà ṣé ọ̀n gbọ́ bí ṣe ń wí wọn. àwọn ń gbọ́ rí ọ̀rá. ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ní ti àgbọ́bùrù èyí tá à ń pè ní akátá ó ti bá wọn ní haramu ni wípé wà nínú àwọn sìbá Al-Qur'ani ń sọ wípé kúlù tánà Muhammad tọ́ládìsí ànábì ń sọ wípé kúlù dhinabi mina sìbá fa akluhu haram. kúlù dhi makhlabi mina tayr fa akluhu haram. àkọ́kọ́ àdìsí yẹn ìyàlá wa ayísọ́ ma olóhùn ọ̀ma torí ìyàlá wa ayísà ní láàárà fi fìbá ìbáàsà ayísà ló wíwẹ̀ ayísà ní òun orílẹ̀ ìfi kan bí àwọn ẹranko ni ẹranko tó ń gbé sómi ẹ̀lábì sónábì ẹranko tó ní ọ̀gàn Aisha lóhùn òrí láì fi ń bẹ̀ àwọn àfáàní nígbà tí àwọn ànábì lóhùn òrí láì fi ń bẹ̀ ọkọ rẹ̀ kọ́ sọ
abájọkọ ẹ lọsọ ni ìyàwó ẹ ò ní sọ wípé torí gbà wọn bẹẹ bí Aisha lòun ní Ọlọ́run ò rí láyé fi kàn bẹ Aisha wa káyà fún wọn wàtàlátì alayhim kulla ajidu fima ń bọ̀ wá fàyè fima uhiya ilayka muharraman ala ta'imin yat'amu Aisha wa ka gbogbo ntọ́lọ̀ olóhùn ọ̀fẹ́ nù ayà wọn Aisha ní sẹ́yìn báyìí ntọ́ ó ní gbogbo yòókù wọn la ara bí ibà Aisha olóhùn rí láyé fi mẹ́ bí n bá wa tẹ̀lé sí Aisha ń kọ́sá burú mẹ́ ọgbọ́ tí n bá lọ́dọ̀ ti Aisha níta ń pè ní ìtìláàfù nù so ìtìláàfù wa gbọ́dọ̀ di ntẹ́lómi ọkàn wa rú lérí pé ha àwọn kọ́sá burú mẹ́ ọgbọ́ tí n bá lọ́dọ̀ ti Aisha níta ń pè ní ìtìláàfù nù so ìtìláàfù wa gbọ́dọ̀ di ntẹ́lómi ọkàn wa rú lérí pé ha wọn ọmọ jaja kó lè di ajá máa ń bí wọn ìjọ tí n ti ń bẹ láyé òkété yìí jẹ́rí wa rabbil Kaaba èmi ò tiẹ̀ láìkì ẹran tẹ́lẹ̀ èmi ò fi mí láìkì ẹran wọ́n dà màlúù gan kí n ẹran ewúrẹ́ láìkì gbogbo ẹ̀ dáadáa ẹran àgbò ọmọ apágbó léyà sí ẹnì kan àti ẹ̀ bá ń dé yìí pamọ́ ìṣe rí torí ìkúndùn ẹran Ọlọ́run ò fún mi ní ìdùn ẹran rárá tínú ó fi wá tíyàn débẹ̀ òkété yìí jẹ́rí ó ti yé báwọn àbáwọn kan ń jẹ àwọn tí ń sì ń jẹun ó ti yé báwọn mo bá wù lọ́dọ̀ tiwọn ẹni tí ọjà máa kúrò lọ́dọ̀ tiẹ̀ kì í ṣe haram lọ́dọ̀ tèmi ẹ̀ńdì ó ti yé báwọn gbogbo eléyìí ò kì í ṣe haram yóò wà lọ́ndà màkìrú wà tí mo bá ó ti yé báwọn torí pé lamutẹ́rìdì fi hinna ayatun aya kan wà lórí ẹ̀ ó ti yé báwọn tó wáyé pé aya wọn wà harama rẹ̀ wípé mo harama àwọn eléyìí lẹ́yìn khinzir ó ti yé gbogbo àwọn eléyìí ó sì kó sábẹ́ khinzir kó sábẹ́ Ọlọ́run kì í ṣe mistake ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́ wọn bá sọ̀rọ̀ yọ sọ ọ̀rọ̀ wọn tí ó kiri àdé Ọlọ́run fi ń sọ wípé àwọn alladhina fi qulubihim kíni kan fayattabi'una ma tashabaha minhu ó ti yé báwọn so àárín eléyìí ọ̀rọ̀ ńlá kan tún ní àwọn tó ní ṣubú àánú. àmọ́ àdọ́bùrún tiẹ̀. dọ́bù yẹn àwárí àdíìsì fóun náà Jábìrù kan yìí náà ni tọ́sọ̀rọ̀ ti wípé àwọn lọ ogun tí sórí ọ̀rọ̀ tí humuru al-ahliya kẹ́tẹ́kẹ́tẹ́ lé gbogbo àwọn sàhábà bí wọ́n ti lọ sọ́dọ̀ ẹ̀sìn wípé ẹ̀sìn ni mo bá wù ni tí Málìkì takùn wọn tó lóun Málìkì ní òun lọ lọ́dọ̀ tóun haramu ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo sàhábà náà lọ lérí ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ lé wọ́n ní haramu ni ní kẹ́tẹ́kẹ́tẹ́ lé torí pé ànábì yìí kọ̀ wípé wọn ò gbọdọ̀ pa onísítẹ́ẹ̀dì bẹ́ẹ̀ kọ́ máa lọ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ti igbó tànábì wí bẹ́ẹ̀ àwọn àfáà ní bó ti rí nu bí gbogbo wọn ti wá lọ ní Ibn Abbas nìkan rọ̀jí ehu pẹ̀lú ìwò dáadáa Ibn Abbas nìkan òun nìkan lọ́tọ̀ lórí ẹ̀ ó lọ́dọ̀ tòun kẹ́tẹ́kẹ́tẹ́ léwu tí ẹni àrámù ni lọ́dọ̀ tòun Ibn Abbas mọ̀ bá wù ni lọ́dọ̀ Ibn Abbas bẹ́ẹ̀ ọgbọ́ àwọn tó pè ní àrámù wọn rà díìsì gbẹ́sẹ̀ lé Ibn Abbas tí ó pè ní mọ̀báwù orí ń gbẹ́sẹ̀ lé Imam Maliki tó pè ẹ̀sìn ní haramu orí ń gbẹ́sẹ̀ lé àwọn sàábí tí wọ́n pè ẹ̀sìn ní aláàlí àwọn náà rí ń gbẹ́sẹ̀ lé sẹ́ni pé owó kìíní òun wọnú ara wọn bẹ́ẹ̀ ni ìwọ tó bá ẹni wọ́n bá wá jó mímọ́ ìwọ lọ́wọ́ àjòkó lọ́wọ́ àwù èwo ló lè sọ tí ò ní jẹ́ ìpalára tí o ní takọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí o sì ń takọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ wà padà síbi ọ̀rọ̀ Ọlọ́run èwo ni ó ṣe déédéé tọ́lọ́run torí tí wọ́n bá bí ọ́ sọ irú eléyìí ẹsẹ̀ ń sẹ́sẹ̀ wọn àrọ̀ lè béèrè fún ẹ máa ń wádìí ẹ ọgbọ́ èmi ti mọ̀ ń. ntẹ dáwà di ṣe tẹ fi yọ ìdájọ́. ṣe ọtí kẹ́ẹ̀tì báwọn èyí tó bá lójú tí ọba yé mi la ẹsẹ̀ wa nà hàn wípé ẹ lákẹ́ ẹ bá ń yẹ kí ni yìí wò gbọ́kọ́ sí kí ló rújú mẹ́ nípa ti akátá ni tá a pè ní àdọ́bọ̀rọ̀ àyànà ẹranko ní obìnrin tó ń náà ọ̀yà wèrè gan nínú àwọn ẹranko tó lè pa yẹn nínú ẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ajá kọ́dà ó burú ju ajá lọ. ó ti yé àdìsí wa wá lórí ẹ̀ tí Jábìrù sọ àdìsí náà gbàǹkà mẹ́rin
mo ti kà ń jóni wọn náà kọ́ bá ń kà tó bá ń tún kà lórí ọ̀rọ̀ tí a ti sọ̀rọ̀ tẹ́sìn a ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sìn tiẹ̀ mo bá wù ní kò sábúrú mbẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ kọ̀ lẹ́sẹ̀ yẹ. àdọ́bùrún kúltù lè Jábìr. Ọlọ́run sọ fún Jábìr sàbẹ̀ kanu. sọ́ìdùn híyà. ó ní àgbọ̀bùrù. sọ́ìdùn híyà. akata sẹ́ra tá a lè dẹ níbo ni tá a lè dẹ̀gbẹ́ rẹ̀ kápá. qala na'am. ó ní bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ ní padà dà Jábìr ló bẹ̀. qultu a'akuluha. Ọlọ́run wa béèrè pé tá a bá wá pa tá a gbé délé sáà lè jẹ́ ká sè é ká jẹ́. qala na'am. Jábìr ní bẹ́ẹ̀ ni ọlọ́láàfíà ẹ̀ jẹ́ farabalẹ̀ kọ́dà mo katira táwọn àbá ń wí pé tí wọ́n tún wá di rẹ̀ wọ́n tún ní àlá wọ́n ní tún ṣe wòsàn ara. ọ̀gbọ́n wọ́n ní ń ṣe kí ni. ń ṣe wòsàn ara. wọ́n lọ dábàá ara ń ṣe wòsàn ara. màmá àzálíkà náà ńgbà tá àìjẹ́ ń nùnà wa àyè sì jẹ́ ní lọ́dọ̀ wa kí láà máa wá débẹ̀ nǹkan mi mẹ́tò lè ṣe wòsàn wa ju yín lọ. bàbá sì wá torí wípé bóyá àrùn bẹ nínú ẹran kan àbí torí àrùn tí ń bẹ ń bẹ ọlọ́run la ni ò ní jẹ́ kí adìẹ tá à ń jẹ ń jẹ̀gbìn. ni mo sọ fún pé nìkan sọ fún Abu Musa al-Ash'ari wípé torí ẹ̀gbin tádìẹ máa ń jẹ ní ojú òun lè jẹ Abu Musa al-Ash'ari ní wa jẹ ń tọ́jẹ òun rà nábì báyìí tá nábì ń jẹ báyìí lọkùnrin bá ní ó ń ṣe ọlọ́run jẹun níbi tọ̀ látò ní òun rọ̀ máa jẹ adìẹ torí ẹ̀gbin rẹ̀ òun lòun ò fi fẹ́ jẹ tẹ́lẹ̀ kò sí ní tá à ń jẹ tẹ́lẹ̀ tí ò lárùn ṣúgà tá à ń jẹ gan àgbákò tí ń fà fún ẹsẹ díẹ̀. diabetes ṣe ń pa èèyàn. so kò sí nta ǹjẹ tí yóò ní àrùn àmọ́ ntọ́lọ̀ ń bá ti wí o ti máa aṣọ yìí wọn bó ti rí ọwọ́ àkùsọ wọn kálukú. èèyàn ọgbọ́dọ̀ ṣe láàkú hukumu rẹ̀ wípé ẹ máa jẹ́ kọ́ fáwọn èèyàn ní ìjà sá pé ó kálukú ọmọ jẹ kò sí nínú ọ̀rọ̀ méjì ọ̀tẹ̀ tí ń sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ ọjẹ́ ajá ó ti wà ọ̀dà bóyá ń gbà bóyá kọ̀ gbọ́ wípé bóyá bí ti ń sọ òun òye ẹ má jẹ ajá o àmì ẹ̀fà àwọn tí ń jẹ́ ńlẹ̀ fún ọmọ jẹ. ọ̀gbọ́. bóyá ká tó kú tiẹ̀ báwọn. ẹ má jà wọ jaja àmọ́ àwọn tí ń jẹ ẹ̀fún wọn lẹ̀ wọn ò ní wọná oúnjẹ tí wọn nù ń lu wọn. bóyá ká tó kú tiẹ̀ báwọn kó lè yé. ṣé o ti gẹ̀ẹ́sì. bóyé. dọ́bùn yìí rọ̀ wọn bí wípé ìjọ òun lè jẹ akátá yìí. qala na'am. olóhùn lè jẹ. qultu. olóhùn wa bí lẹ́ẹ̀kẹta wípé. aqalahu rasulullahi sallallahu alaihi wasallam. sanni Muhammad lọ sọ bẹ́ẹ̀ wípé a lè jẹ obi Jábìrù bẹ́ẹ̀. qala na'am. a Jábìrù níbẹ̀ ni ọlá nàbì náà lọ sọ pé a lè jẹ ẹ̀rí kanu àdìsí náà ni. ọgbọ́n kí ni mo pè é. àdìsí ni kọ̀tàkùnà su alukur'an kọ̀tàkùnà su alukur'an tó alukur'an ni n'o harama rẹ̀ tẹ́lẹ̀ bílẹ̀ yìí bá wà ní anabi lẹ́yìn alẹ́ jẹ́ èyí wọ́n ta ko ńgbà tó kur'an ni harama rẹ̀ tó a bá kur'an bá harama rẹ̀ lẹ́yìn bá la anabi ní alẹ́ jẹ́ ọ̀ta ko. ti kur'an la tẹ̀lé. o ti gbọ́ mi ye ọ̀ya wa lọ sàlẹ̀ díẹ̀. ولم نكف على أن النبي صلى الله عليه وسلم أكل منه. àwọn àwọn orí nú ẹ̀rí àwọn orí kan wípé bóyá anabi jẹ akata bóyá jẹ nú ẹ̀rí. ولكن. ṣùgbọ́n o. جواز أكله جاء عن كثير من الصحابة. tí ń tọ́ sọ di títọ́. jáde jẹ akata ìtọ́sọ́ di tọ́ ọwọ́ lọ́tọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábẹ̀ àwọn sàábẹ̀ ọwọ́ lọ́dọ̀ àwọn púpọ̀ ọ̀rọ̀ akata yìí wá lọ́dọ̀ àwọn sàábẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábẹ̀ sáàbù ìlàjà wá sí i. ó ti bá wọn wàá kà mú àlẹ́ yìí ẹjọ́ tí wọ́n dánù wípé akata ọ̀tọ̀ mo sì mọ̀ pé nínú tí wọ́n gbẹ́sẹ̀ lé àdéhùn Jábìrù ìmẹ́mẹ́. كما في شرح صحيح البخاري ابن بطال. ń bẹnu sáré صحيح البخاري. ابن بطال. عن ابن عمر بن الخطاب. لقد ابن عمر وما خطاب. أنه كان لا يرى بأسا. وبي عبد الله بن عمر بن خطاب. وبي ني بانتان كني akata. Ọlọ́hun rí láì fi mẹ́ oníkọ̀ọ́sá burú mẹ́ yẹn lè jẹ́. ọgbọ́ ibnu Umar Abdullahi ibn Umar wọ́n bí nbẹ́nbi sọ́rí sarihu Sahih al-Bukhari libnu Battal o ti bá olùkọ́sí láì fi mẹ́ náà nso díẹ̀ lọ́rí yẹn sí. wà á nàálì. má sì sádùn báyìí náà wà á kíni. ànàálì ibn Abi Talib. látọ̀dọ̀ Àlí ọmọ Abi Talib. وسعد بن أبي وقاص. Sa'adu ọmọ Abi Waqqas sábẹ́ gidi gbogbo wọn. وجابر. àti Jábìrù tá a wílẹ̀ kan nínú. وأبي هريرة. Abi Hurairah ti gba àdìsí wa tí gbogbo wọn máa ń kígbe ẹ̀ ní. مثله. ó jẹ́ Abu Hurairah tó máa àdìsí gbà dáadáa. àwọn náà tún sọ̀rọ̀ lédè lẹ́yìn náà wípé
ọ̀tọ̀ bẹ́ẹ̀ bí kò sí láì fi ń bẹ àwọn náà sọ bẹ́ẹ̀. وقال Akrama wa sọ pé. لقد رأيتها على مائدة ابن عباس. ó ní Ibn Abbas tá a sọ lẹ́ẹ̀kan Akrama ní akátá yìí òun bá a lérí téèpù Ibn Abbas tí wọ́n ti ṣe ti ń ká omi ọbẹ̀. Akrama lọ sọ bẹ́ẹ̀ ó lóun bá a lórí téèpù máyídà rẹ̀ ó lóun bá mẹ́ẹ̀ tọ́ ti ṣe ó gbèsè ní téèpù ajá kí ó sì fún jẹ òun náà ní ọ̀jẹ̀. èyí ò túmọ̀ wípé ọba wípé Ibn Abbas bó tiẹ̀ já sí wípé kò tiẹ̀ rí kó tiẹ̀ jẹ wọ́n sá ti ṣe ó ti wà lérí téèpù rẹ̀ ẹ̀rọ tí wọ́n ṣe tán gbèsè ní téèpù yàn bọ́bá yẹ pé nǹkan tí ọ̀dá ni ẹni bá nulẹ̀ sàábẹ́bẹ̀ ńlẹ̀ tí ẹ bá lérí téèpù ẹ̀ eléyìí òun ni ẹ̀rí tá fi mọ̀ wípé akátá náà ṣe kiri òun náà wọlé méjèèjì tí mo àti Málìkì àti Ṣáfi'í gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ akátá yìí wípé ọ̀dà láti jẹ èmi ọ̀wá sọ di halali ọgbọ́ èyí sọ di halali o èmi ọ̀ sọ pé ẹ máa lè jẹ akátá ẹ máa lè jẹ kí ni àmọ́ àwọn tí wọ́n bá ń jẹ nínú fámìlì wọn akátá yìí láwọn ìlú tán jẹ láwọn ilẹ̀ lárúbáwá ni ń bẹ tí wọ́n jẹ ẹran ilẹ̀ lárúbáwá ni ó ti wà tí wọ́n máa kọ́ wọ́n máa dẹdẹ rẹ̀ jẹ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ jíjẹ ajá di. jíjẹ ajá àsọdẹ̀tọ̀ ẹ̀sìn àsọdẹ̀tọ̀ akátá àsọdẹ̀tọ̀ àmọ́ ntí mímọ́ bá wí àwọ̀ sọ ẹ gbọ́ àwọ̀ ṣe kí ni. àásọ ntí mọ̀ bá wí. وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا. ẹ bá wáyà ni Ọlọ́run ní mo sọ òru yín di libasa kí wàá tọkọ àtìyàwó ẹ má mo ṣe òru ní aṣọ tí ẹ dàbòrà mo sì ṣe ọ̀sán fún yín ní ti ẹ má fi wá nǹkan jíjẹ àyà méjèèjì sọsọ kí a sùn di ẹ̀tọ́ sọ halala òun mo bí ọ ní àgbọ́yé bàbá sáyà yà halala kásùn nahara maasha sọ halala kí kama ṣiṣẹ́ káwọn tá jẹ lọ ẹni wọn bá wù kójú kó lé kọ́mọ lẹ kọ́mọ wọn tó jẹ lọ ebi wọn lè bí ọ̀pá. ó máa retí bọ́lọ̀ fẹ́ dé. kulu washrabu ẹni tí wọn bá jẹun rárá sí yóò kú sí yóò wọ náà ni. tó kan Ọlọ́run. àbẹ́ni wọn bá jẹun tí òun mumi tó ní ayé tó ń wáyé òun rẹ̀ mumi tó ń wẹ̀ kú. sọkàn Ọlọ́run. sọkàn Ọlọ́run ni. kí ni ìdájọ́ rẹ̀. irú àwọn yìí ti rí nu àwọn kankan mẹ́rin pé tọ́lọ̀ ń bá pa aláṣẹ tó bá pàṣẹ pé ẹ má ṣe nǹkan báyìí ó ti yé wọn àbí ẹ ṣe nǹkan báyìí tẹ́lẹ̀ pé yọ máa túmọ̀ lórí mọ̀báwù ó ti yé wọn so àwọn yìí wọn náà ń bẹ tí odúlẹ́gbẹ̀ kan náà àwọn tí wọ́n wá sọ wípé a lè jẹ àwọn àṣìbá àdìsọ pé yàn láwa Aisha àdìsí yìí yàn láwa Aisha ọmọ ó ti bá kọ lọ́wọ́ sí bọ́bá yẹ pàdísì yìí bá wa àdìsí kúlù rí náà bá wa kan Aisha bàbá rí Aisha nínú rìwáyà náà níbi àbá ti rí kámú jáde bẹ́ẹ̀ kásù ti bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì béèrè mi tí béèrè lọ́wọ́ gbogbo ẹni ó sọ̀rọ̀ torí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ajá nǹkan kan tí mo gbọ́dọ̀ yìí gbogbo ọ̀rọ̀ tí ń gbọ́ ń bẹ̀ kò sí ọ̀rọ̀ kan ń bẹ̀ tí mo gbọ́ tó lè mú mi ju ti ń bẹ ní ọwọ́ mi lẹ̀ torí gbogbo ẹ̀ kò légbò. ó ti wà bí yàrá bá fẹ́ gbọ́ nǹkan ó wà ọ̀tẹ́ntíìkì nǹkan tó lè gbẹ́sẹ̀ lé wípé eléyìí mà tún ó ti wà. èmi ọ̀ wá ní ju ọ̀rọ̀ ajá ńlẹ̀ kí wọ́n á padà wípé tọ̀ǹgbà wọn ti ní kẹrin kan o ajẹ́ pé ajá ajẹ́ pé ó di haramu nù káì ìrẹsẹ̀ bẹ́ẹ̀ ata ajuda nasan qur'aniyan shar'iyyan qat'iyyan tó ti bá ti rí nasi ẹ̀yọ̀ kan péré ẹ̀yọ̀ kan bọ́dà kọjá yìí tí wọ́n lọ tó àwọlà rẹ̀ síbẹ̀ ó ti wà wọ́n yẹ kí nasu ni tó a sọ wípé àwọn nǹkan yìí lẹ́yìn nzírí òun tún sí nǹkan mí ní ìwọ wà máa kálà sábù eŋti ẹranko abọ̀gàn abìjà ẹran àyàwá inú àwọn àyàwá nù mufteriza ó ti báwọn ó ti àwọn àyàwá nù rẹ̀ àádìyà àwọn ẹranko tí wọ́n àwọn ẹranko ní olúwa ní tí ó bá jẹ kù tó jẹ kù láà gbọ́dọ̀ jẹ torí pé kìíní tó jẹ kù ń ti kó sínú àwọn mẹ́yìtà ta ó ti
máa bí ẹranko nì tí ó bá gbá nǹkan kan mú inú àwọn sọ́mù rẹ̀ tó bá gbá nǹkan kan mú ọwọ́ gbúrò èèyàn tẹ́ wọ́n sáré jùlẹ̀ lọ́wọ́ ahọ́ ọlọ́dẹ èèyàn wá débi ọwọ́ abá wípé ntọ́gbámú yìí ń wá bí ó ṣe dìde padà ẹ̀mí ń bẹ láì ń ṣe báyìí bí ó ṣe dìde kọ́lọ́dẹ ni wọ́n á gbá mú lòun wá ṣe bísímìlà lọ́sọ̀bẹ̀ sí lọ́rùn kí ni òun di halali fún kọjá ẹ̀ ọgbọ́ má àkálà ló wí ntọ́ba jẹkù òun ni ọlọ́run ń sọ àmọ́ ntọ́ba yẹ mú ntọ́ba yẹ pa tí ọ̀sẹ̀ mi lọ́rùn rẹ̀ má tá a bá lókun bẹ́ẹ̀ èyí wọn ló ti di haramu fún wa láti jẹ olúwa tí ní kò tó fa sọ́nà má haramna aleikum gbogbo ntí má harama aleikum ó ti àwọn ọlọ́run ti ṣàlàyé gbogbo ntá ṣe ní èèwọ̀ fún yín. níta bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí yóò ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.